Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV ò ṣe àlàáfíà ní ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi bí a ṣe gbọ́ wọn ní kábíyèsí wọn nínú wọn dùn sí Tadéníkáwò àti Queen Naomi ìpè ayọ̀ wọn kún. Bí a ṣe gbọ́ wọn ní kábíyèsí wọn ni wọ́n sọ̀rọ̀ fún àwọn olórí wípé kò sí ẹnì kankan nínú ayé àwọn tó lè dàbí Queen Naomi. Bàbá wa Erin ńlá wọ́n tún tẹ̀síwájú wípé àwọn rọ àwọn olórí yìí kí wọ́n so ọwọ́ agbẹjẹmọ́wọ́. Wọ́n ní nítorí wípé èèyàn bíi Queen Naomi kò ṣeé kọlù o, èèyàn bíi Queen Naomi kò ṣeé bájà, wípé kí àwọn olórí kan so ewé agbẹjẹmọ́wọ́, wípé gbogbo ogun tí wọ́n ń bára wọn jà wípé kán jẹ́ kó dópin. Nítorí wípé Queen Naomi wọn ò ní inú burúkú sí wọn o, wípé gbogbo ìwà tí wọ́n ń wù, owú jíjẹ, wípé kí wọ́n jẹ́ kó dópin. Nítorí wípé gbogbo àwọn nǹkan báyẹn àwọn ò fi àyè gbà nínú ààfin àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá wa Erin ńlá sọ. Ẹ̀yin èèyàn lé allegedly bá ṣe gbọ́. Kábíyèsí ti mọ̀ wípé inú àwọn àǹtí wa gbogbo yìí inú wọn ò dùn sí ìpadàbọ̀ wá sí inú palace Queen Naomi. Ìtorí ẹ̀ ni bàbá wa Erin ńlá fi ń dá lábàá wípé kí wọ́n so àwọ̀ ewé agbẹjẹmọ́wọ́, wípé nítorí Queen Naomi ó deserve more attention, more love, more caring. Nítorí pé gbogbo ìgbà tí Queen Naomi wà níta, àwọn olórí wà nínú palace wọn ń gbádùn. Wípé ní ìsìn tó wá jẹ́ kí ó wá jẹ́ àsìkò ìgbádùn tó yẹ kí gbogbo wọn kan fọwọ́sowọ́pọ̀ kan nífẹ̀ẹ́ ìyàwó àwọn bí àwọn ṣe nífẹ̀ẹ́, wọ́n wá ń gbémú sókè. Lóòótọ́ àǹtí wa Aru àti àǹtí wa Church wọ́n welcome Queen Naomi àti Tadéníkáwò, ṣùgbọ́n àwọn tó kù. Ẹ̀yin èèyàn lé so bàbá wa Erin ńlá wọ́n ń sọ gbogbo ẹ̀dùn ọkàn wọn fún àwọn olórí. Ẹ rántí ìgbà tí àǹtí wa tí ó lọ pe ọlọ́pàá wípé kí wọ́n wá lọ sáàchì ilé Queen Naomi lákùrẹ́ wípé dọ́kúmẹ́ǹtì òun miss. Gbogbo àwọn nǹkan yìí ni kábíyèsí fi bínú. Wọ́n dẹ̀ sọ fún àǹtí wa pé tí ò bá lọ jókòó sí ibi tí àwọn ní kó jókòó sí, pé kó má jẹ́ pé ọ̀rọ̀ Queen Naomi ló fi máa bá rẹ̀ níbi tí ò ti fẹ́ bá rẹ̀ o. Wọ́n ní àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìndì. Ọ̀rọ̀ àwọn àǹtí wa àti àǹtí wa àti fashion ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń ba bàbá wa nínú jẹ́, nítorí pé gbogbo ọwọ́ tó ń gbé ìkíní kí wọ́n máa lọ máa lépa Queen Naomi àti kí wọ́n máa fi ohùn ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí àwọn àti ọmọ wọn. Wọ́n ní èyí kábíyèsí ní àwọn ò lè fi àyè gbà rárá. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni a tún gbọ́ tí bàbá kábíyèsí parọ́pò àti ẹ̀gbọ́n kábíyèsí Prince Adé tí wọ́n bínú lórí ọ̀rọ̀ àwọn olórí. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bàbá wa parọ́pò, wọ́n ní wọ́n wọ̀n àǹtí wa fashion àti àǹtí wa wípé kán fi Queen Naomi sílẹ̀ àti ọmọ wọn. Wípé gbogbo nǹkan tí wọ́n ń ṣe lórí social media pé ó tojú sáwọn. Wípé àwọn ò fẹ́ máa gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ rádaràda báyìí lórí social media. Wípé wọn ò lè máa gbé ọ̀rọ̀ palace kan máa gbé wá sórí social media, àbí kán máa pe ọmọ kan ní orúkọ, kán máa pe ọmọ kan ní orúkọ kan. Wípé òfin palace ò fàyè gba gbogbo orú nǹkan báyìí. Wọ́n ní bàbá wa Erin ńlá dẹ̀ sọ fún àwọn olórí wípé kò sí ṣíṣe kò sáìṣe, ìfẹ́ àwọn ni Queen Naomi máa jẹ́ ní gbogbo ọjọ́. Kò dẹ̀ sí èèyàn kankan tí ó máa yí ìpinnu àwọn padà lórí ọ̀rọ̀ Queen Naomi. Wọ́n láwọn nífẹ̀ẹ́ ìyàwó àwọn ò dẹ̀ fi ọ̀rọ̀ ìyàwó àwọn ṣeré. Wípé ó bẹ́tà kí wọ́n gbà bẹ́ẹ̀ àbí kí wọ́n má gbà bẹ́ẹ̀. Wípé àwọn ni ọkọ gbogbo wọn, èèyàn kò dẹ̀ lè yàn lé àwọn lọ́wọ́. So wọ́n ní bàbá wa Erin ńlá wọ́n ní wọ́n wọ̀n
àǹtí wa seriously pé kán stay away from Queen Naomi àti Prince Tadenikawo. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní bàbá wa Erin ńlá sọ. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú pálásì kábíyèsí tó jẹ́ pé àwọn olórí yìí wọ́n fẹ́ rí Queen Naomi àtọmọ wọn sójú, especially àǹtí wa àti àǹtí wa wọ́n fẹ́ rí Queen Naomi sójú nínú pálásì ẹ̀. Wọ́n tiẹ̀ fẹ́ kán súnmọ́ kábíyèsí, wọ́n fẹ́ kán ní anything ṣe pẹ̀lú kábíyèsí, ṣùgbọ́n Ọlọ́run jù wọ́n lọ, Ọlọ́run dójú tì wọ́n. Nítorí pé Ọlọ́run jẹ́wọ́ ara ẹ̀ nínú ayé Queen Naomi, Ọlọ́run jẹ́wọ́ ara ẹ̀ nínú ayé wọn. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn àti kábíyèsí ọpẹ́ ló gbà. So ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká bá Queen Naomi dúpẹ́ o fún ogun àjàbọ́, nítorí wípé wọ́n ní nǹkan tí ojú wọn rí wọn lè ròyìn fún gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí. Ọlọ́run nìkan ló bá wọn ja ìjà yẹn. Orúkọ mi ni Máṣọ́lá, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. Gbogbo nǹkan tí mo sọ fún yín àlẹ́ẹ̀jì ni o, mi ò bá kábíyèsí gbénu palace o. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yìí kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. A dúpẹ́ ní ọwọ́ gbogbo etí tó ń gbọ́ wa o. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè. Gbogbo ẹ̀yin ó subscribers, a dúpẹ́ àtún ọpẹ́ dá lọ́wọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń share, tẹ́ like, tẹ́ comment lórí gist wa. A máa dúpẹ́ lọ́wọ́ yín torí Yorùbá ló ní ẹni tó bá mọ̀ pé dú àtúrí mi gbà. Ìtorí ẹ̀ la fi ń dúpẹ́. Ọlọ́run Elédùmarè á ṣàánú fún gbogbo yín. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.